lórí ìkànnì AIF Media. Agidi òṣèlú lè yọkọ ìwà rẹ̀ lè lóyún ọkọ nínú. Ẹyẹ kò ní àdójúkọ kan lóòótọ́. Wọ́n kì í gbọ́ ohun tọkọ bá ń wí. Jẹjẹrẹ ìyàwó ní ẹgbẹ́ kì í bọ́kọ̀ dámọ̀ràn nílé rẹ̀ ń fi kéko lọ́kọ́lé. Ẹyẹ kò ní àdójúkọ kan lóòótọ́. Wọ́n kì í gbọ́ ohun tọkọ bá ń wí. Àgọ́ ìgbọ́n ló yà wọ́n lẹ́nu o. Àgọ́ ìgbọ́n ló yà wọ́n lẹ́nu. Gbogbo agboolé lọ́ta alákọ̀ọ́rí o. Bọ́ní kò ṣèbẹ̀ Amẹ́ríkà nígbà tí o mọ̀ ọ́ tẹ o ẹnu èébú ó sì bọ̀ wọ́n lórí. Ẹyẹ lórí ni o. Ó gbàgbé ìjà tí wọ́n dè bóun Agidi òṣì ló tún ń gbé ká. Ẹyẹ lórí ni. Ó nígbà ẹ̀sìn ó fún ẹni gọ́líbá. Oyè lọ́dọ̀ ti títí ìyàwó ọmọ ọjà. Ẹni tó bá ẹ lóòótọ́ sọ fún mi tẹ́lẹ̀ ẹ̀ dílé ẹ̀kọ́. Ó yọ ọ̀lẹ̀ fún ẹ lójoojúmọ́. Bàtà mi lọ lọ́sì jẹ́ irọ́ ojú bàtà mi. Jàǹgbá ti lé. Ọbẹ̀ tó bá ti ná lẹ̀ wá kiri. Ẹ wá wo ìyàwó ọ̀kẹ́ ẹ̀rọ ọ̀dà pẹ̀tẹ́ sì fòrọ̀ tán. Ajá máa lọ kò dúró lẹ́nìkan rárá. Ìwọ náà lọ jára mọ́ṣẹ́ ìyàwó kẹ̀kú yẹn. Ohùn mi kí o bá kọ̀ ní sinmi. Wọ́n fi dórí mẹ́jọ náà. Ẹlẹ́yà pamọ́ sí ẹlẹ́jọ́ rí. Bọ́gá bá ò bá o ìwà àbàjẹ́ pọ̀ jù o. Bọ́gá ẹ̀ bá ò bá o ìwà àbàjẹ́ pọ̀ jù o. Lójoojúmọ́ ni kíní ẹ̀ ń jẹun. Lójoojúmọ́ ni kíní ẹ̀ ń jẹun. Àbí wọ́n kọ̀ ìjà lọ́nà kọ́ ní ẹ̀ lára. Ẹni yàtọ̀ sọ̀rọ̀ ẹ̀ òun lórí ọbú o, bójú ẹ̀ bá gbọ́. Èmi Àyìnlá olóhùn ọ̀rọ̀ ọkọ̀ ìfúnjáwó. Kàkà kó ẹ̀mí máa múrẹ́ rodò má fi jọmọ ẹja lóore. Ìjẹ́ ń bẹ nínú ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ní òjẹ́. Ọ̀pọ̀ abẹ́gbọ́ lọ́rọ̀ ọkọ̀ àmọ̀ṣáadé ọláyínká. Alhaji Àdìjí wà níyẹn jẹ́ ń kí wọn nílùú Ṣọlẹ́kẹ́ Alhaji. Abánidé lọ́ba olúwa. Iṣẹ́ tó pa o. Láì fọ̀rọ̀gùn dágbà lọ́wọ́ ọjọ́ ẹ̀fọ́ra ẹ̀. Ṣùgbọ́n ní àlọ́run ẹ̀fọ́ra yóò fẹ́ fún ẹni gèdè èdè ìdájọ́ta ní kí o mú wọn ní kí ọ̀wà àdó ní mọ́tò. Ní kí ọ̀wà àdó ní mọ́tò lọ́la àlìyájì abániṣe.
tọwọ́ pàpà ní fìlà mi ti dórí. wọ́n fowó dára síbẹ̀ yẹn olúwa ọba abánijé ní tòótọ́. wọ́n ti kàn ní AIF Media. ọ̀pọ̀ àníkà abánijé ọ̀pọ̀ ìdí yá. báyìí bá ọmọ nìyẹn fún wọn ọ̀tọ̀ làwọn tó wà ládìgbò àwọn tó wà síbà ẹni mìíràn káwọn ọ̀pọ̀ kiri. ọkọ̀ àjàbí alágbọ̀n òbí ọkọ̀ àjíhù. mo fẹ́ láti bàtàn tó jẹ́ tuntun ṣé bó ń gbọ́ bàbá ṣèlọ́bù tó bá lè ṣèyẹn fún mi bàbá ẹ̀ lálejò wáyé wá dúpẹ́. òbí túbọ̀ ìlà bàbá bí ìkọ́lá wọlé. òbí túbọ̀ ìlà ó tún bí ìkọ́lá wọlé. bàbá mú ìdí ni o. bàbá mú ìdí ni. bí ó ṣe ṣe kó bá mi. káwọn pélékè bí ọba Àlìhájì ọkọ̀ bú sí ẹ. tọ́bọ̀ fẹ́ náwó àdùrù kan ni wọ́n jọ ń lò. ẹ ò lè má bí ó. tọ́bọ̀ náwó àdùrù kan ni wọ́n jọ ń lò. ara wa ni ìdòwú bàbá Fátímọ̀. mú bàtà ìlà nínú wọn ló jẹ́. ọba bí ọlọ́run ò sí lóde nínú iṣẹ́ wọn abánijé ni bàbá pátápátá. ìrẹ́pọ̀ lóògùn ẹ̀gbá ti di bàbá òbí gbé tẹ̀sán ṣé ká mọ̀ fúrọ́. òye tí wọ́n pọ̀ nínú oge. ọmọ ẹgbẹ́ wọn gbogbo wọn ló ti kà tẹ́tẹ̀ rí. wọ́n ti kọ́lé mọ́lé jẹ́ tó ń bọ̀. wọ́n tún relé olúwa o alálọ́bọ̀ ní gbogbo wọn pátá. Àlìhájì wà lìjí o alága fẹ́gbẹ́ ọ̀gbẹ́ni Adébóyè o Àlìhájì ló jẹ́ balógun. ìrẹ́pọ̀ lókun ẹ̀gbà mọ́lú. tàbí wọ́n mọ̀ yá yìí ẹ̀jẹ̀ ká kí wọ́n yí ká. jẹ́nẹ́rà dákítírì Àlìhájì yàtọ̀ bí ó. Bádìrú làwọ̀ àní Àlìhájì ló jẹ́ balógun. ìrẹ́pọ̀ lókun ẹ̀gbà mọ́lú. tàbí wọ́n mọ̀ yá yìí ẹ̀jẹ̀ ká kí wọ́n yí ká. fáìnà ẹgbẹ́ wọn amúdàmí àkànbí ó. Àlìhájì náà fi wù ògbó ẹgbẹ́ wọn ni ó. ìrẹ́pọ̀ lókun ẹ̀gbà mọ́lú. tàbí wọ́n mọ̀ yá yìí ẹ̀jẹ̀ ká kí wọ́n yí ká. dada ẹgbẹ́ wọn Rashidi Adádàmọ́lá. Àlìhájì bàtà yìí ànímọ́ owó ajíwájú ẹgbẹ́ wọn ni ó. ìrẹ́pọ̀ lókun ẹ̀gbà mọ́lú. tàbí wọ́n mọ̀ yá yìí ẹ̀jẹ̀ ká kí wọ́n yí ká. Àlìhájì Tìjání bàdà ẹgbẹ́ wọn bọ́lá ìjọba ti tàbá o ẹ̀kẹ́rin ẹgbẹ́ wọn ni o. ìrẹ́pọ̀ lókun ẹ̀gbà mọ́lú. tàbí wọ́n mọ̀ yá yìí ẹ̀jẹ̀ ká kí wọ́n yí ká. Julius Bọ́ọ̀bù Bọ́lá ọdún ẹgbẹ́ wọn o. Àyìndé Ògúnbáyọ̀ o Lísà ẹgbẹ́ wọn ni o. ìrẹ́pọ̀ lókun ẹ̀gbà mọ́lú. tàbí wọ́n mọ̀ yá yìí ẹ̀jẹ̀ ká kí wọ́n yí ká. Olúfẹ́rẹ́ ń bí jagungan ẹgbẹ́ ìjà òjò bá mi àpèjì ẹgbẹ́ wọn ni o. ìrẹ́pọ̀ lókun ẹ̀gbà mọ́lú. tàbí wọ́n mọ̀ yá yìí ẹ̀jẹ̀ ká kí wọ́n yí ká. amúdàjànú jí ó Ṣàrùmí ẹgbẹ́ ó Ràúfù òkè àyí ọ̀dìtọ̀ ẹgbẹ́ wọn ni o. ìrẹ́pọ̀ lókun ẹ̀gbà mọ́lú. tàbí wọ́n mọ̀ yá yìí ẹ̀jẹ̀ ká kí wọ́n yí ká. ìjà òṣòrodo Ṣẹ́ríkì ẹgbẹ́ bàtà ìṣọ́gbàlá ọ̀dọ̀fin ẹgbẹ́ wọn ni. ìrẹ́pọ̀ lókun ẹ̀gbà mọ́lú. tàbí wọ́n mọ̀ yá yìí ẹ̀jẹ̀ ká kí wọ́n yí ká.
akọ̀wé ẹgbẹ́ Ràúfù májàkájẹ́ pé ṣẹ́kítìrì ẹgbẹ́ wọn ni bá ṣe ṣe nínú ẹgbẹ́ wọn ò ní pípọ̀. Àgídì tó tún dé fáìnà ẹgbẹ́ Abudu làwọn ni ó mẹ́mbà ẹgbẹ́ wọn ni. Ìkànnì AIF Media. Nígbà Babalọ́lá olùkọ́ tún ẹgbẹ́ wọn. Lúkọ̀ tí ẹgbẹ́ wọn Ràúfù Jayé Aláwọ̀. Alhaji mi Saidi Balógun ẹgbẹ́ wọn ni. Ẹgbẹ́ wọn ò ní pípọ̀. Alhaji Yamidu Ṣábàlẹ̀ ojú ẹgbẹ́ òyìnbó onítàyà o alájẹlà ẹgbẹ́ wọn ni o nínú ẹgbẹ́ wọn ò ní pípọ̀. Alhaji Ganiyu bẹ́ẹ̀ ẹgbẹ́ wọn àkànbí àdéhùn tí o balẹ̀ ẹgbẹ́ wọn ni bá ṣe ṣe inú ẹgbẹ́ wọn ò ní pípọ̀. Alimi báyìí mi akí ẹ̀gún ẹgbẹ́ o Alhaji Ràúfù lẹ́ràgún ẹgbẹ́ wọn ni bá ṣe ṣe inú ẹgbẹ́ wọn ò ní pípọ̀. Alhaji Olùdẹ́kun Alhaji mi Àdìsá mẹ́mbà ẹgbẹ́ wọn ni. Lábìrù tó rẹ̀ ń mọ́ o Alhaji ń jayé ọba o bàjẹ́ ìjẹ nínú ẹgbẹ́ wọn ò ní kíkọ́. Alhaji mú ti tàbá wàbí Ajímọ̀lọ́ òyìnbó lẹ́pọ̀ ọ̀dítọ̀ ẹgbẹ́ wọn ni. Alhaji gbé ìtọ́lájí mọ́ bàbá àtàlẹ́ o. Alhaji mi àkànkẹ́ o ìyálóde ẹgbẹ́ wọn ni. Ìyá òní bèbí o ìyá ẹgbẹ́ wọn ni bá ṣe ṣe bá ṣe ṣe. Alhaji Ramani ó jẹ́ ọmọ Dànújí ó jẹ́ ọmọ Dànújí bàbá ẹgbẹ́ níbi gbogbo ni wọ́n ti ń yege àṣeyọrí oníṣùn àti olówó lólóyè lóde lóde ní ẹ̀jẹ̀. Àṣeyọrí oníṣùn àti olówó lólóyè lóde lóde ní ẹ̀jẹ̀ káàkiri àgbàfẹ́. Àwọn ọ̀dájọ́ bọ́ọ̀mù ìyàgbẹ́ ni ọ̀nà ọ̀rà lolúwa ń bàjíjẹ́ owó kílé. Síkírù má jáyé orí ẹ̀ ọmọ kan má kó má wò rẹ̀. Ọkọ̀ Alhaji mi àbẹ̀ ní owó ẹ̀sìn mọ́mìjà Balógun owó dídé. Síkírù má jáyé orí ẹ̀. Ọmọ àkàmọ́ kò má mi kàn, Alhaji kò ní ṣe wù rárá. Orí owó ọkọ̀ Bọ́lá ńlẹ̀, ọkọ̀ àmìyáwó kí wọ́n ní owó dídé. Síkírù má jáyé orí ẹ̀. Ọmọ àkàmọ́ kò má mi kàn, Alhaji kò ní ṣe wù rárá. Ọjọ́ rẹ̀ bá lè lò ó tún jẹ bọ́ nílé. Ọmọ àkàmọ́ Síkírù bọ́.
ẹgbẹ́ wọn lẹ papọ̀ àwọn ọ̀tá tó má ṣe kọ́ńdú kẹ́kọ̀ọ́ mọ́ o. Olúwa ló pè é ní bàbá ọmọ àtàmọ́ o. ọlọ́dà ní Síkírù lóde. Ó ń náwó ẹ̀yìn ọmọ yín. bàbá àkámọ́ orí ẹ̀ ló sùn. Toyota ló fi ń jayé. Àkámọ́ fi kì í ṣòro pa wọn pẹ́pẹ́ dúpọ̀ o. Lórí ìkànnì AIF Media.